Ṣé rí ewé yìí, màá fi fún wa ní iṣẹ́ méjì. Iṣẹ́ tí mo kọ́kọ́ fẹ́ fi fún wa ní ewé yìí, ní ìwúlò ewé yìí, òun ni gbogbo nǹkan tí jẹ̀díjẹ̀dí bá ti fà sí ọ lára. Gbogbo nǹkan tí jẹ̀díjẹ̀dí bá fà, bóyá inú ló ń ro wọ́ o, bóyá inú ń rọ ni o, bóyá inú ń kan ni o, bóyá kò jẹ́ kí ìwọ lè ṣe dáadáa lára látọ̀dọ̀ obìnrin ni o. Gbogbo nǹkan tó bá jẹ́ pé jẹ̀díjẹ̀dí látara nǹkan tó jẹ tó wá fa jẹ̀díjẹ̀dí, òun ló fà ewé yìí, ò ṣe é ṣe. Wọ́n ó lè lórúkọ mi tí ń jẹ́ lápá ibòmí o, ṣùgbọ́n ewé tí mo mú dání là wá ń pè ní ẹ̀yìn olóbe. Ẹ̀yìn lólobé sọ. Ìwọ tó bá tún lè wo fídíò tó tẹ̀lé fídíò yìí, màá tún fún wa ní ìwúlò rẹ̀ tó jẹ́ pé ó lè mú kọ oore gbà nínú ayé, màá fún wa. Wo ewé yìí dáadáa, ó wà tú tí ó pọ̀. Bó sì ṣe níwọ̀nba náà lọ rí, ó wà sá tí ó gbẹ. Tó bá ti sá tí ó gbẹ, ní tètè máa ń gbẹ. Ọjọ́ mẹ́ta sọ́jọ́ márùn-ún, ó ti àkójọ ọjọ́ àríwẹ̀ ọ̀sẹ̀ kan yóò gbẹ. Tó bá ti rí báyẹn, ó wá ku ohun tí à ń pè ní èpo àgànó. Èpo àgànó lọ́ wá gún papọ̀ mọ́. Pẹ̀lú ògo Ọlọ́run, tó bá lè fẹ́ kọ́ gbóná, tó bá lè fi lò, tó bá lè fomi gbóná lò, tó bá lè fomi lásán lò, òtítọ́. Àárọ̀ alẹ́, àárọ̀ alẹ́, àárọ̀ alẹ́, síbí ìwọ̀n kọ̀ọ̀kan láàárọ̀, síbí ìwọ̀n kọ̀ọ̀kan lálẹ́. Pẹ̀lú àṣẹ Èdùmàrè tó dá ọ̀run ayé, ó fún mi lábọ̀ rẹ̀. Ó fún mi lábọ̀ rẹ̀. Ohun tó bá wù ọ́ wá fi ṣẹ̀san oore fún mi. Ohun tó bá wù ọ́ wá fi ṣẹ̀san oore fún mi. Ní gbogbo nǹkan tí ò bá wù kó jẹ́ pé nípa jẹ̀díjẹ̀dí ló fà sí ọ nínú ara. Bóyá gbàròkó ni, bóyá ẹ̀yìn ni, bóyá wò lè ta tẹ̀kálẹ̀ ni, bóyá inú ni máa ń rọ, bóyá àgbẹ̀ ṣuṣu, bóyá nǹkan kan ni, bóyá inú ríro ni, lọ lò ó kó wá fún mi lábọ̀. Yóò rí bá ti fẹ́. Yóò rí bá ti fẹ́ láṣẹ Elédùmarè. Iṣẹ́ tó dájú ni, iṣẹ́ tó confirm ni o. Iṣẹ́ tó confirm ni o, confirm ni. Nọ́mbà mi ni 070 31 56 31 86. O lè ṣe fẹ́ kí n bọ́ ọ ṣe, pè mí, a bọ̀ ọ ṣe, tá parí ìjẹ, tá ṣẹlẹ̀ ọ. Gbogbo ibi tó bá wà, pẹ̀lú ògo.